ẹ wá gbọ́ bí SAHED ṣe tú àṣírí àwọn Fúlàní yìí, pàápàá ọmọ Fúlàní yìí tó ń sọ oríṣiríṣi nípa àwọn traditional rulers ńlẹ̀ Yorùbá pé àwọn máa ń kówó fún wọn, ṣé lóòótọ́ ni àbò ń parọ́. Ẹ gbọ́ gbogbo àṣírí tí SAHED tú nípa àwọn ẹ̀yà yìí o, nítorí gbogbo bó ṣe ń lọ yìí ó ti wá ń lágbára báyìí. SAHED kí àwọn ìkìlọ̀ tó lágbára nínú fọ́nrán yìí, pàápàá lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ní Uromi ní Edo State lórí ọ̀rọ̀ àwọn Fúlàní tó jóná. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ rẹ o ní lágbára o. SAHED sọ àwọn nǹkan tó yẹ kí àwọn ọba Yorùbá àti gbogbo ọmọ Yorùbá pátápátá lórí ọ̀rọ̀ yìí. Kí ló tiẹ̀ sọ gan nípa ìdí tó ṣe máa pọn dandan pé kí àwọn Yorùbá kí wọ́n ṣàtìlẹ́yìn fún àwọn Edo, ìyẹn tí àwọn Fúlàní bá ní dandan pé àwọn fẹ́ jà, nítorí fọ́nrán yẹn náà ti ń káàkiri níbi tó ti fi hàn pé wọ́n láwọn fẹ́ jà ní Edo State àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin èèyàn wa, ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ń bẹ ní fọ́nrán yìí lẹ́nu SAHED. Mo fẹ́ kí gbogbo wa kọ́kọ́ gbọ́ eléyìí náà, torí ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ wa náà ti gbọ́ fídíò yìí. Àwọn ẹtútù padà. That you are seeing in your village, we always used to pay your traditional rulers before we landed into your village. But some of you guys don't know anything about it. But seriously, if any Fulani that you can see in your village, or any Fulani that can spend like 1 to 3 or 5 months in your village, I see it. They used to pay your traditional rulers. So we used to pay them money before they would allow us to stay like 1 to 3 months in their places. But if we just pass, they will not collect them. But if we come and spend like 3 to 4 months, we must pay them. So I know some of you guys don't know about it. So we used to pay your traditional rulers. Serious about it. I know I see so many people that say. Ìtumọ̀ nǹkan tí ọmọdé yìí ń sọ ni pé gbogbo àwọn àgbẹ̀ yín tí Fúlàní fi nǹkan jẹ oko wọn, tí Fúlàní ń dà wọ́n láàmú, gbogbo àwọn ọba yín nílùú yẹn wọ́n mọ̀ nípa ẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ mọ ibi tí politics ọ̀rọ̀ Fúlàní ti bẹ̀rẹ̀. Now táwọn Fúlàní bá tún máa kó nǹkan wá náà, àwọn ìjọba wọn lókè wọ́n á tún accept wọn kan lòdù nǹkan wá. Ṣé ẹ tún rí mímọ̀ pààyàn tí wọ́n ń pààyàn ìyẹn láwọn Fúlàní yẹn? Ìdí ni wípé tí ọmọ olówó kan bá nídìí kidney, àwọn náà máa rán kan lọ ṣiṣẹ́ yẹn wá, instead tó máa fi sọ pé wọ́n fẹ́ sanwó fún ẹni kó yọ kidney ẹ̀ àbí nǹkan. Wọ́n ti rí pé àwọn èèyàn kì í gbà lẹ́rọ̀. Tí ó bá lọ́mọ olówó kan tó nídìí bóyá ẹ̀jẹ̀ kan àbí nǹkan, ìdí nìyẹn. Tí ẹ bá kọ̀ rí tí everybody silent lórí ọ̀rọ̀ bandit, ẹ dẹ̀ rí pé gbogbo time ìgbà tí àwọn Fúlàní bá fẹ́ operate bó ṣe ń protest lọ́wọ́lọ́wọ́ ẹ̀ rí pé àwọn tó jẹ́ ọba ẹ̀ wọ́n gbé pín, àwọn politician yẹn náà ò gbé pín, sójà náà ń dà síta láti lọ protect àwọn Fúlàní yẹn. Wọ́n dá ọlọ́pàá síta láti máa kó àwọn nínú àwọn tí wọ́n dáná sun èèyàn 16, tó dáná sun bandit 16. Wọn kì í ṣe hunter o. Fúlàní lè pa irọ́ tójú máa fi mọ́ irọ́ lọ́lọ́run dá mọ́ wọn. Wọ́n perfect. Ṣe bẹ́ẹ̀ rí ọ̀gbẹ́ni ta fún ní 7 days. Sẹ́ríkì ìgbọ̀ngàn àbí kí ló ń pera ẹ̀ tó dẹ̀ ń parọ́ nǹkan tí kámẹ́rà ń rí ẹ báyìí, ó dẹ̀ ń parọ́ pé wọ́n ìbọn wọ́n rọ́mọ ẹ lọ́wọ́, wọ́n ṣe kìíní kan, ó dẹ̀ pa irọ́ yẹn clean. Fúlàní ló ní yẹn, wọn kì í ṣe ẹ̀yà gidi. Ẹ máa gbọ́ nǹkan tọ́mọ yín sọ. Ayọ̀ bẹ́ẹ̀ jọ́sìn. Àwọn ilé ò lè mọ̀ wọ́n lọ́gàá. Àwọn ilé ò lè mọ̀ àwọn tó ń tà á fún torí wọ́n lọ́gàá. Ọ̀gá ó yàtọ̀ síra wọn. Ẹ wo gbogbo ọmọ káàárọ̀ oòjíire, nǹkan ń ṣe wá o nílẹ̀ Yorùbá o. Tẹ́ ẹ bá bì kí ẹ fún pẹ̀lú Nàìjíríà, tẹ́ ẹ sọ pé Nàìjíríà, tẹ́ ẹ mọ̀ túmọ̀ Nàìjíríà, tẹ́ ẹ dẹ̀ ń ṣorí kunkun pé Nàìjíríà will kill everybody. Tẹ́yìn kí wọ́n bá gbé àwọn tó bá kú kíṣẹ̀ tó sọ jí pé àṣẹ màkànmàkàn lóye nǹkan àrò pé kí ní òní kan wá ni. Tẹ́ ẹ bá be careful, ó ń bọ̀ wá kan everybody. Ẹ má rò pé Fúlàní máa dáwọ́ iṣẹ́ dúró bọ̀ máa wá sọ fún bàbá Tinubu lénìí àti gbogbo ẹ̀yin tẹ́ bá wà ń pàwà lénìí pé wàhálà tẹ́ máa dá sílẹ̀ lórí ọ̀rọ̀ Fúlàní. Wọ́n ní àràpà àwọn kan lẹ́nu ọjọ́ mẹ́ta ìyẹn ní north ìyẹn ti ẹ̀kan mi. Wọ́n láwọn Fúlàní ń dúnkokò mọ́ Tinubu pàwọn fún wọn ní 48 hours. But ìkankan nínú àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá, ìkankan nínú àwọn politician wọ́n sọ̀rọ̀ báyìí kan fẹ́ wọ́n dà lúrú ni. But tó bá jẹ́ pé
àwa la dìde àbí olóyè Sunday Igboho fẹ́ kọ̀ rẹ́ jẹ kan ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní kan tẹ́ ẹ pera yín ní leader ẹ sọ pé kẹ́nìkan má dà lúrú fún yín o ẹ tún jáde ẹ tún sọ àjọdè yín dọjọ́ náà ṣe wá rí tí àwọn Fúlàní tán bá lọ protest tán bá ya wọ ààfin ọba tẹ́ ẹ bá rí tán ya wọ ààfin ẹ̀ tán pa ọba yẹn jọ ń pa Ọlọ́run bá wa yọ kúrò nínú ìṣòro wa ni torí nínú àwọn ìṣòro tá a ní torí àwọn kan wà nínú wọn tán kó màálù sábẹ́ tán kó màálù fún Fúlàní. Fún ìdí eléyìí nǹkan tí àwọn ọmọ Ìbìní ṣe èmi o mo like it and I will support Ìbìní since when Fulani are killing people àwọn generation ẹ̀ ṣé wọ́n protest ibi eléyìí pé kò dáa ṣé wọ́n sọ̀rọ̀ síta báyìí pé kò dáa kí ló ọlọ́pàá jáde kí ló lọ ń kó àwọn èèyàn ládùúgbò fún tí kì bá ṣe pé you are all bandits you are all killers you are all kidnappers you are working together. Since when Fulani are killing people, how many Fulani you people give better judgments? Are we in the same Nigeria? It's just question. This is why we make decision to depart out of that nonsense name they're called Nigeria. It's just fraud scam name. Nigeria tó máa sọ fún ẹ pé tẹ́ bá fẹ́ dìbò ó gbọ́dọ̀ pé 18 years kó tó ní voters card. But ẹ bá dé north ọmọ 1 years wọ́n tọwọ́ ẹ dìbò ọmọ 1 years ọmọ 3 years ọmọ 5 years wọ́n ní voters card níbẹ̀ yẹn torí wùrúwúrú torí olè tí wọ́n fẹ́ wá jà oyé torí wùrúwúrú torí olè. We are not in the same Nigeria o. Nigeria that Fulani will kill somebody and all those police will shut up, all our king will shut up, government will shut up. But when you choose one Fulani, then we speak out. Are you in the same Nigeria? I ask you the question. Ẹ̀yin ọmọ Yorùbá jẹ́ ká múra sọ̀rọ̀ ara wa nǹkan kan tẹ́ ẹ̀ tí mọ̀. Má wò pé owó wà lọ́wọ́ ẹ̀ lẹ́ni, má wò pé òun gbádùn lẹ́ni nǹkan kan. Ẹ ká ké gbàjarè fáwọn pípò yìí tí wọ́n bá lè gbé wa kán fi wálẹ̀ bá ṣe wà kán yé pa wá mọ́. And Bàbá Tinubu nǹkan máa ṣẹlẹ̀ o, Fúlàní ò lè gbádà sókè níwájú mi kí n máa wò nǹkan máa ṣẹlẹ̀. When Fulani fight anybody now, we're ready to fight back. And if you people don't be careful and settle the matter that is happening in Benin, we other tribe Yoruba, we go support them. We go do what? We go support them. Because what in mark, what is up here, we go fight and they go fight. This is the video. We are just looking at them. Let them start first. All this one is just noise. If they start, everybody will start. Every state will start. This is what we are expecting God before. So it's better for you now to call them to go and sit down, or to start fight. When they start fight, every other state will carry the load. Anywhere we see Fulani, we see cow. Baba Tinubu, you self go hear am. Kẹ́ tètè lọ pé àwọn ajá yín àwọn èèyàn yín báyìí kán tètè wọlé tó bá yẹ fáwọn ọlẹgbẹ́ Nàìjíríà lè lọ́wọ́ ẹ release Nnamdi Kanu ẹ release everybody. Ó ní kálukú pín ní rọrùn ẹ lè dìwà mú kẹ́ wá máa fìyà jẹ wá kẹ́ wá sọ pé ká dákẹ́ tẹ̀dẹ̀ tú àwọn kan lẹ̀ tó ń la kóńdó mọ́ wa lórí ibo náà ti ń ṣerú ẹ̀. Ṣé àwa tó kù wá yàn ọ̀dẹ̀ ni ká máa wò kẹ́ máa pa wá díẹ̀ díẹ̀ ká máa wò ká dákẹ́ because of your own interest? No, kò lè possible. Ẹ tètè pé wọ́n sà kọ́ tètè wọlé báyìí ó máa ṣẹlẹ̀ ní every state. It will happen in everywhere. Nigeria go burst, kasala go burst. Ẹ ń gbọ́? E go burst o because we cannot be looking at Benin City to be killing them. We cannot silence o. If they start, make them kúkú start. Wọ́n ti ń dúnkokò mọ́ wa náà tẹ́lẹ̀ pé àwọn fẹ́ wá kógun jà wá. Ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ ogun yẹn náà. Let them start the war. We are interested in their war. Ṣebí I don bring carry AK-47 for them abi. I don carry gun for them. We are ready. Mi ní sọ jù báyìí lọ. So ẹ̀yin ọlọ́pàá tẹ́ ń tì wọ́n lẹ́yìn ẹ múra sí. Ẹ̀yin politician tẹ́ ń rán wọn ṣẹ́ ẹ múra sí. Bọ́ọ̀tì tó bá tásìkò àti ṣu fúrálà ṣégobe mi ní sọ jù báyìí lọ. Ṣé lóòótọ́ ni arákùnrin yẹn sọ àmọ́ ẹ ti gbọ́ bí Saheed ṣe yànnàná gbogbo bọ́rọ̀ iṣẹ́ ń lọ ẹ̀yin èèyàn wa. Kí ni ìgbésẹ̀ tó kàn ìgbésẹ̀ wo ló yẹ kí ìjọba gbé
kí àwọn ọmọ Yorùbá gan nítorí àwọn ọmọ Yorùbá gan lọ̀rọ̀ kàn báyìí o nítorí pé Saheed rẹ̀ gan sọnù fọ́nrán yìí ó ní òun ò ní máa wò kí Fúlàní gbàdá sókè wájú òun kí òun sì máa wòran. Báwo ló ṣe máa jẹ́ ẹ̀yin èèyàn wa, kí ni ìròyìn? Ibo lọ́nà àbáyọ lórí ọ̀rọ̀ yìí o pàápàá fún gbogbo ilẹ̀ Yorùbá? Ìgbésẹ̀ wo ló yẹ kí àwọn ọba Yorùbá gbé gan lásìkò yìí ní báyìí nítorí ó ti dé Ẹdó báyìí. Ibo lẹ́mọ̀ tí ọ̀rọ̀ tún fẹ́ kàn báyìí? Ẹ drop comment yín, remember to like, share, follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà ẹ pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.